tó fẹ́ báyìí. Wetin be this? Thank God. Afusa. O lè mọ nǹkan tó ṣẹlẹ̀ ńsìn. Mo fẹ́ lọ wẹ̀ ńsìn. Ọlọ́run ní pé kí n kò máṣọ yẹn. Just for me to look at the clothes. Mo fẹ́ wọ̀ jáde. Ọ̀rọ̀ àríkúkú ra ní small pot kan bì kan. Yeah, recently I'm very busy ni. Wo, àwọn tí customer ti fi wá gbà sọ. Wọ́n tó gan. So for now, ìráyè. Afusa, o ò ṣe nǹkan kan náà. Kò sí nǹkan kan tó fẹ́ ṣe lórí máṣíìnì, rí nǹkan kan tó ń ṣe náà. Ìwọ mọ̀ wò bá òun. Sorry tó bá ìwọlé. Aṣọ tó wà nílé o, ìlera tó lọ́dún kan. It's too much for me and it's only me. So that's why I'm warming the mountain. In microwave for lọ́wọ́ ni. Before I start the sewing properly, as you can see, mo fẹ́ rán aṣọ Angela gan. Wo, ibi tí mo lọ yẹn wà very very important and kò sí mo ìfẹ́ mi ṣe. Jọ̀ọ́, it's not just small thing tó kàn ti sáré bá mi fọwọ́ ẹ̀ ṣe. Ẹni tó bá rí ọtọ́ ń bẹ̀bẹ̀, wọ́n ní bẹ́ẹ̀ mi èèyàn burúkú. Tó bá sì fẹ́ rán aṣọ gidi, aṣọ olówó ńlá, aṣọ gidi. Àbí kìí ṣe jẹ́ òní ló ní èmi tó lọ sọnù yìí mọ́sẹ́ ọmọ ibi tó ọmọ gbé lọ ṣùgbọ́n tó bá fẹ́ ṣe pass lọ́wọ́ ọmọ ọbẹ̀ mi. Nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ ẹ̀ náà nìyẹn azin ṣáàmù wá kémi tún fẹjọ́ lẹ̀ ànírè sẹ́ẹ̀lì you get pride bẹ́gà rẹ tí wọ́n ní choice kan tí mo ń sún mi lọ́rọ̀ rẹ nù irú aṣọ wà nítorí ọlọ́ sásọ ìwà ti fẹ́ lẹ́jù kò sí níwọ̀n mọ̀ ya anyhow aṣọ yóò ya níbo ló ti ya. I will soon beat someone's child. God have mercy upon us. Rẹ̀sẹ́ẹ̀lì kí ló lù ọ́ ní sọ̀kòtò yìí. No kí ló farandi. Afusa please fẹjọ́ lẹ̀ ṣáṣọ kan tó fẹ́ ṣe. Ẹlẹ́dàá ìyá mi ò ní jẹ́ bọ́ pàṣẹ ibi tó fẹ́ báyìí. Wetin be this? In fact tó o bá fi lè jẹ́wọ́ ẹni tó gba ẹ̀yìn wọlé tó fi wá ya báyìí tó fi ya báyìí. Ìníran God have mercy upon us. Lórí Sàgbà Holy Ghost fire lórí you are the first customer wọ̀n tó mú wá bá mi Holy Ghost fire. In fact I'm closed for the day. Angela, we are closed for the day. Bẹ̀rù Ọlọ́run. Ṣó ti wá fẹ́ jù. Tunix Films shot it.